náà ti gbọ́ ohun tí àjọ LASTMA ṣe fún àwọn aráàlú. Ṣé lóòótọ́ ni pé awakọ̀ Anthony Joshua ti wà ní àhámọ́? Donald Trump ti fèsì lórí àwọn ẹ̀sùn àìlera tí wọ́n fi kàn án o. Ohun tá a gbọ́ ni pé àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, Lagos State Emergency Management Agency LASTMA, wọ́n ti kéde pé àwọn ti ṣí ojú òpó láti máa ṣe ìrànwọ́ fáwọn èèyàn tí wọ́n sì ń wá àwọn èèyàn wọn níbi ìjàmbá iná tó wáyé nílé ìtajà Great Nigeria Insurance House ti Balógun ní ìpínlẹ̀ Èkó. Síwájú sí i, ohun tó bí ìgbésẹ̀ yìí wá kò ṣẹ̀yìn bí àwọn kan ṣe ń kọminú pé ó ṣeé ṣe káwọn èèyàn àwọn sì há sí abẹ́ ilé ìtajà tó jóná ní alẹ́ ọjọ́ ọdún Kérésìmesì kù ọ̀la. Fẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sanyìntólú ló yànnàná àwọn ọ̀rọ̀ náà láti lè bá àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn kẹ́dùn. Ó tẹ̀síwájú pé ojú òpó náà wà fún àwọn èèyàn láti lè fi àtẹ̀jáde ránṣẹ́ nípa àwọn èèyàn tí wọ́n bá ń wá láti lè ṣe ìdánimọ̀ wọn nípa fíforúkọ wọn sílẹ̀ lójú òpó náà. Ó dàbí ẹni pé kínní yóò fẹ́ yé wa mọ́ o. Ohun tá a gbọ́ ni pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti kéde pé wọ́n ti mú awakọ̀ tó wa Anthony Joshua sí àhámọ́ o láti lè ṣe ìwádìí tó péye dáadáa kó tó lọ fi ojú ba ilé ẹjọ́ o. Lẹ́yìn tí wọ́n sì ti ń ṣe ètò láti lè gbé òkú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì padà lọ sí ilé. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé ààrẹ Donald Trump ṣe àìsàn? Ohun tá a gbọ́ ni pé ààrẹ Donald Trump ṣe àìsàn ọjọ́ pípẹ́ o, àmọ́ àwọn aráàlú ń pariwo ọ̀rọ̀ náà ju bó ti yẹ lọ. Èyí ló mú kí Donald Trump jáde síta sọ̀rọ̀ pé ṣáká lára òun dá o, kò sí ohun tó ṣe òun o. Ó ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé tí èèyàn bá ti ń dàgbà, oríṣiríṣi ìtọ́jú ni èèyàn ní láti máa gbà o nítorí ìlera lògùn ọrọ̀. Ó tẹ̀síwájú pé gbogbo oògùn tí àwọn dókítà fún òun pátápátá ni òun ń lò o. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzà ló ń jábọ̀ ìròyìn sétí ìgbọ́ yín. Ire o.